Tèmítọ́pẹ́ Àjíkẹ́ ọmọ Àṣìṣì náà rèé o. Ọmọ ń ṣọjọ́ bí lónìí ni Mariam ó kú ọdún òkú yèédún o. Ẹ̀mí ẹ̀ tó ṣọdún èyí ni ó ṣe tẹ̀mí nínú ọ̀rọ̀ àtàláfíà tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ o. Àjíkẹ́ o, ó yá jẹ́ wọn bọ̀rin lé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọ́mọ akọ̀rọ̀ tí ò sunwọ̀n ọmọ alágídí pálí. Ǹlẹ́ òun máa bínú kan jẹ́. Àjíkẹ́ ọmọ olóbìmọ̀ sọ̀mọ́ ẹjọ́ rẹ̀ ààrẹ ni. Èrò ọ̀yọ́mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọ́jẹ òrò ọmọ Àtìbà. Ibi tán gbé ń kó lówó kó gbowó. Àtinúkẹ́ o, oṣù ọdún ni ó ṣe tẹ̀mí lọ́lá ọlọ́run ọba. Ọmọ Àṣìṣì ó ti ṣọdún ọdún ni o. Lọ́lá ọlọ́run ọba, lọ́lá olódùn ọmọ rẹ̀. Òní fọdún eléyìí ṣàṣemọ́.